fásitì kan rí mo kàn ń gbé òórùn ni wà so máàdì ni ṣé lẹ́kí ló kó wa ni wà tó o pé wọ́n máa kọ́ ẹ ń bí o wọ́n máa tún ẹ kọ́ ọ tó bá gbẹ́kọ̀ọ́ nílé wọ́n máa gbá etí ẹ máa hó etí ẹ máa hó máa yọyún tó máàdì ni ìwọ tó ń kan nǹkan rè ṣé o máa kọ́kọ́ blow gbiná náà kó tó fà nǹkan gbiná náà blow bẹ́ẹ̀ how old are you 18 years ló fàṣì gba dára ẹ létí òun fa ẹ̀kan 18 years ó mọ̀ pé nǹkan tó dà ní government don't want it ó gbọ́dọ̀ ṣe lọ́dọ̀ mi tó máàlì ni ókè náà ibi náà ó tó bá fagbó tó bá fa nǹkan ó lè kọrin ó yá kọrin ẹni yẹn filẹ̀ ó máa. Jesus.